àwọn èèyàn ni wọ́n ti ń kan sáárá, ni wọ́n ń gbóríyìn fún kábíyèsí ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ lórí ìgbésẹ̀ akin tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ gbé lórí ìṣekúpani, ìdàlúrú, ìdàlúlàmú, ìjínigbé, ìjínigbowó tí ó ń wáyé ní àwọn apá kan nípínlẹ̀ Kwara, tí gbogbo àwọn ọba aládé nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà, tí àwọn náà bá lè máa ṣe báyìí pé ìṣòro tó ń kojú ilẹ̀ Yorùbá bí àwọn Fúlàní darandaran tí wọ́n ti sọra wọn di darandaran sílẹ̀ Yorùbá, pé wọn ò bá ti wá gbígbà, pé ọ̀nà àbáyọ ọ̀bá ti wà tipẹ́tipẹ́. Àwa náà rí bẹ́ẹ̀ torí pé èmi gẹ́gẹ́ bí alára lórí ìkànnì yìí, mo máa ń sọ wípé ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran tí wọ́n sọra wọn di darandaran sílẹ̀ Yorùbá lọ́rùn yìí, wípé kì í ṣe nǹkan tí àwọn ọba wa nílẹ̀ Yorùbá tí wọ́n lè fọwọ́ lẹ́rán sí, tí wọ́n lè máa sọ wípé ṣebí kò kàn mí, ṣebí kì í ṣèlú mi. Mo máa ń sọ pé ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fún ni. Ló yẹ kí ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń da àwọn ilẹ̀ Yorùbá láàmú yìí ló yẹ kó jẹ́ fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá nílẹ̀ káàárọ̀ oòjíire àti ibi tí ẹ̀yà Yorùbá bá wà. Bẹ́ẹ̀ ni, pàápàá jùlọ tìpínlẹ̀ Kwara yìí, nítorí wá ń jẹ́ bí kàyéfì jù fún mi, tí mo sì lérò pé ó yẹ kó gba ìfura, tó yẹ kí gbogbo wa ká fojú wò, ò ní pé ẹ rí i pé lára àwọn agbègbè tí àwọn Fúlàní bòróró darandaran tí wọ́n ń dà láàmú nípínlẹ̀ Kwara yìí, tí wọ́n ń pa gúgúrú, tí wọ́n ń pa kígùn, tí wọ́n ń pa ọmọdé, tí wọ́n ń pàgbà, tí wọ́n ń lé àwọn ọmọ onílẹ̀, àwọn ọmọ onílùú kúrò nílẹ̀ bàbá wọn. Ẹ rí i pé àwọn abala tí táwọn ẹ̀yà Yorùbá wà ní, tó jẹ́ pé àwọn ilẹ̀ Yorùbá, àwọn Yorùbá ni wọ́n ń jọba bẹ̀, ni àwọn kinní yìí ń dà láàmú. Wọ́n wí pé ó sì wá jẹ́ pé àwọn apá ibi tí àwọn Yorùbá tún wá pọ̀ sí ni àwọn kinní yìí tún wá ti ń ṣọṣẹ́, ni wọ́n tún ń dà láàmú, ni wọ́n ti ń pààyàn, tí wọ́n ń lé àwọn èèyàn jáde. Gẹ́gẹ́ bí tá a gbọ́, wọ́n ní kò dín ní àwọn ìlú bíi 10 tí ó ti dahoro ní àwọn ibi tá à ń sọ nípínlẹ̀ Kwara yìí, tí wọ́n ti lé àwọn èèyàn tí wọ́n ń gbé ibẹ̀, àwọn ọmọ onílùú kúrò, tó jẹ́ pé àwọn Fúlàní bòróró yìí ni wọ́n ti gbabẹ̀ kan rí. Ṣe rí i wípé ó yẹ kí àwọn ọba ilẹ̀ wa pátá nílẹ̀ Yorùbá kí wọ́n ṣe àpérò eléyìí tí wọ́n ó ti wá ọ̀nà àbáyọ sí ìṣòro eléyìí tí ó ń dalẹ̀ Yorùbá láàmú. Torí pé tá a bá ní ṣebí Kwara ni, ṣebí wọn ò tí ì dé Ọ̀ṣun, ṣebí wọn ò tí ì dé Èkìtì, ṣebí wọn ò tí ì dé Ọ̀yọ́, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń bọ̀ nìyẹn o. Kí ni mo pè é? Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń bọ̀ nìyẹn. Nísìn ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì, ewu ń bẹ lọ́rùn àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Kí ni mo pè é? Ewu ń bẹ torí pé ó ti rọrùn fún àwọn ẹni bí yẹn, àwọn bòróró tá à ń sọ nípa wọn yìí, láti tètè wọlé sí àwọn ibi tá à ń sọ yẹn. Tí ìpínlẹ̀ Ọ̀ṣun bá wá fọwọ́ lẹ́rán, tí ìpínlẹ̀ Èkìtì fọwọ́ lẹ́rán, tí ìpínlẹ̀ Ọ̀yọ́ fọwọ́ lẹ́rán, táwọn ọba bẹ́ẹ̀ ní kò kàn mí, kì í ṣèpínlẹ̀ mi, kì í ṣèlú mi, bí ìgbà pé èèyàn bá fi iná sórí òrùlé sùn, ò ní ọ̀rọ̀ náà jọ. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí
tí wọ́n fi ń gbóríyìn tí wọ́n fi ń kan sáárá sí ìgbésẹ̀ akin tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tó gbé lórí wàhálà ìṣekúpani ìlénikúrò nílùú baba ẹni tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe sí àwọn ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Kwara. Akí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tí ọmọbìnrin ìyàwó kábíyèsí Olúwo tìlú Ìwó tí Olúwo lé jáde yẹn, màá mú àtẹ̀jáde tóun náà fi síta tóun náà fi ń sọ wípé irọ́ ńlá bàǹtàbàǹtà, irọ́ tó ti kú pé ní kábíyèsí Olúwo tìlú Ìwó ló pa. Ó rán Olúwo létí pé só ti gbàgbé ni wípé ọ̀dọ̀ kábíyèsí ọba Elégùṣì nípínlẹ̀ Èkó ni Olúwo ti pàdé òun níbi ìrántí ọdún 10 tí baba Elégùṣì ti jẹ́pẹ́ Ọlọ́run nígbà náà lọ́hùn-ún, pé bẹ́ẹ̀ ni pé ibi ayẹyẹ yẹn pé ní Olúwo ti pàdé òun lọ́dọ̀ ọba Elégùṣì. Ó ní ṣùgbọ́n torí àjọṣepọ̀ tó wà láàrin bóun ṣe mọ kábíyèsí Elégùṣì nígbà náà ni òun fi gba ìfẹ́ àti àwọn ọ̀rọ̀ dídùn gẹ́gẹ́ bí ọkùnrin tó máa ń sọ fóbìnrin tí Olúwo sọ fún òun nígbà náà ló jẹ́ kó òun ó gbàfẹ́ fún Olúwo tìlú Ìwó, láì mọ̀ wípé èèyàn bí èèyàn rádaràda ẹni bí tí ò ṣe bá gbélé òun ni kábíyèsí Olúwo tìlú Ìwó nígbà náà. Ó ní òun ti wọlé kábíyèsí Olúwo tìlú Ìwó tán kí kábíyèsí ó tó yọwọ́ kọ́wọ́ kó tó gbé ìṣe rẹ̀ gangan jáde sí òun nínú ilé. Ọ̀rọ̀ pọ̀ tí ọmọbìnrin yẹn sọ, ìyẹn ìyàwó tí kábíyèsí sọ pé òun lé jáde, tó ní Ọọ̀ni tílé Ifẹ̀ lọ́dẹ sí òun láti pa òun, láti gbẹ̀mí òun kó tó di pé òun lé jáde. Ọ̀rọ̀ pọ̀ gẹ́gẹ́ bí mo sọ pé ọ̀rọ̀ Olúwo tìlú Ìwó dìpù gan-an. Ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ mú ọ̀rọ̀ tí mo ní ọmọbìnrin kan sọ lórí ẹ̀rọ ayélujára tí ó fi ń tú gbogbo àṣírí tí Olúwo tìlú Ìwó tí ó ṣe. Ẹ jẹ́ mú wá fún yín kájọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Rashidi, ṣorí sọ̀rọ̀sọ̀rọ̀ láyé ẹ̀ kó máa rántí ẹni tó mọ ọ̀rọ̀ gbọ́. Ṣorí ìyàwó ẹ̀ tó sọ wípé ní ìrìṣà gbé lọ sóòtẹ́ tó ló mú wá láti Canada. Irọ́ ló pa ò mú wá láti Canada. Ṣé ìwọ ti gbàgbé lọ́jọ́ kìíní àná? Ọ̀dọ̀ Elégùṣì ló ti rí ìyàwó yẹn, bàbá wa Elégùṣì ọ̀dọ̀ wọn ló ti rí ìyàwó yẹn ní Èkó. Ìgbà tí Elégùṣì ń ṣe 10 years remembrance sí bàbá ẹ̀ ni ìyàwó yẹn àti ọ̀rẹ́ ẹ̀ wá Elégùṣì wá sí Nàìjíríà láti Canada. Ibẹ̀ ló ti rí ìyàwó yẹn tó sọ wípé ó fẹ́ fẹ́. Ní ọmọbìnrin yẹn ti gbà fún ẹ tó fi fẹ́ ẹ. Nínú interview tí ọmọbìnrin yẹn ṣe ìgbà tó sọ pé ó fẹ́ ṣe coronation ọba, tó níwọ náà ti da ọba kí n bá ẹmu láti bẹ̀ wá tó ló ti da ọba tó ló fẹ́ ṣe coronation ọba. Ọmọbìnrin yẹn sọ nínú interview pé kò sí owó lọ́wọ́ ẹ̀, òun lọ sí Canada, òun lọ ta ilé òun tó wà ní Canada. Ìgbà tó ta ilé ẹ̀ tó wà ní Canada, torí ẹ̀ ló ṣe dé adé fún ọmọbìnrin yẹn. Àwọn àṣírí tó rò pé àwa ò mọ̀, àwa mọ̀ dáadáa, á dẹ̀ ṣàlàyé ẹ̀ fún ẹ. Torí ilé tí ọmọbìnrin yẹn tà ní Canada ó dé adé fún. Ó gbé ọmọ yẹn wá sí ọ̀dọ̀ ẹ ní Ìwó. Ó wá tó àsìkò kan ó bẹ̀rẹ̀ sí ní na ọmọ yẹn ní ìlú Bàrà pẹ̀lú ọmọ tó gbé dání. Má gbàgbé o, Rashidi, ọmọ yẹn rẹ́kọ̀dù ẹ bó ṣe ń fa igbó, bó ṣe ń yí igbó. Lady yẹn rẹ́kọ̀dù ẹ nígbà tó ń sọ fún ẹ pé òun ṣe yahoo, olóò ṣe yahoo ní káàdì ló jí. Torí ọ̀rọ̀ ọmọ yẹn ló dá wàhálà sílẹ̀ láàrin ìwọ àti ọba Elégùṣì Dáìní. Torí ọ̀dọ̀ ọba Elégùṣì ló ti mọ ọmọ yẹn kó tó dípò bẹ̀rẹ̀ sí ní maltreat ẹ̀.
ìgbà tó bẹ̀rẹ̀ sí ní maltreat lady yẹn wá sọ fún ẹ pé òun fẹ́ máa lọ, kò sówó lọ́wọ́ ẹ̀. Lady yẹn wá bẹ̀rẹ̀ sí ní yà káàkiri lọ́dọ̀ àwọn ọba. Ẹlẹ́gùṣì ló kọ́kọ́ lọ́ọ̀jì lady yẹn sí hòtẹ́ẹ̀lì pẹ̀lú ọmọ tó gbé dání pé torí òun ló jẹ́ kó mọ̀ òun ló jẹ́ kó mọ ìwọ. Ó lọ́ọ̀jì ẹ̀ sí hòtẹ́ẹ̀lì, ó bá ṣe gbogbo pépà, ó arrange bá ṣe travel out padà sí Canada. Ṣó ti gbàgbé ni? Ìgbà yẹn ìwọ jáde síta, ó wá sọ fẹ́ Ẹlẹ́gùṣì wípé ṣe lẹ́lẹ́gùṣì ń fẹ́ ìyàwó ẹ̀. Ṣó rántí bí wà tí Ẹlẹ́gùṣì ṣe close tó? Ṣó rántí bí wà tí Ọ̀nìrìṣà ṣe close tó lásìkò tí mo sọ yìí? Tó bá ti jẹ́rọ́ ni mo pa, bọ́ síta kó wá já mi Rashidi. Ṣó rí Ọ̀nìrìṣà ẹni Olódùmarè fi síbẹ̀ ni kò ṣeé parẹ́. Gbogbo nǹkan ló fi jù ẹ́ lọ. Ẹlẹ́ẹ̀kejì Rashidi, oníwọ ló jẹ́ kí Ọ̀nìrìṣà jẹ ọba, oníwọ ló ràn lọ́wọ́, irọ́ ló pa ò. Ṣó o ti gbàgbé ni? Ṣó rí ìdílé àwọn Ọ̀nìrìṣà wọ́n ń di ọba ń bẹ̀. Ìgbà tí Síjú Adé àná wàjà, ìdílé méjì náà mú láti lè ní pé kó di ọba tó jẹ́ ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀nìrìṣà ní ẹ̀gbọ́n ọkùnrin méjì síwájú. Bẹ́ẹ̀ ló tún ní sẹ́yìn ní àbúrò. Jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Ṣó rí ìgbà tí ìdílé méjèèjì tán wo ẹni tó capable, wọ́n rí pé àwọn ìdílé Ògúnwùsì ni wọ́n máa gbé. Canada náà ló wà tó lóòótọ́. Ṣó wá rí ìgbà tán wá sọ wípé ìdílé àwọn Ògúnwùsì náà máa gbé. Ẹ̀gbọ́n méjì sì wà níwájú Ògúnwùsì tó jẹ́ wípé ẹ̀gbọ́n ni ọmọ bàbá ni wọ́n. Wọ́n wá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó yẹ kán mú nínú wọn. Wọ́n wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá finú konú, wọ́n fi kùlùkù. Wọ́n wá wò pé kán kúkú fàbúrò wọn sílẹ̀ torí àwọn tó wà l'Amẹ́ríkà náà wọn sí Nàìjíríà, wọn ò ráyè, they have their own business to do. Mo dẹ̀ mọ̀ pọ̀rọ̀ tí mo ń sọ yí ẹ dáadáa. Òun náà fi gbé Ọ̀nìrìṣà sí orí ipò yẹn. Òun ní Ọ̀nìrìṣà ṣe dá Ọ̀nìrìṣà dá ẹ̀ ní ó dẹ̀ mọ̀ wípé tó bá wọ Ọ̀nìrìṣà láti òkè dé sàlẹ̀, wàá mọ̀ wípé Olódùmarè mọ̀ọ́mọ̀ dá Adé mọ̀ ni, Olódùmarè dá ọlá mọ̀, Olódùmarè dá iyì mọ̀, Olódùmarè dá ògo mọ̀ lára. Rashidi, má gbàgbé o, ọjọ́ kìíní àná tó fẹ́ jẹ ọba, tó wá sí Nàìjíríà, ó lọ bá Ọ̀nìrìṣà níbi tó ti ń ṣe ayẹyẹ, ó dọ̀bálẹ̀ gbalaja. Ìgbà tó jẹ ọba tán Rashidi, bàbá kan sì bọ́ síta ní last week, bóyá last 2 months tàbí last 3 months, tó lóun ló ń bá ìyá Toyota Corolla. Ọ̀nìrìṣà gbé mọ́tò fún ẹ, àbí mo parọ́? Ọ̀nìrìṣà fún ẹ lówó, gbé owó fún ẹ, tó bá ti jẹ́rọ́ ní bọ́ síta káwàjà. Àwọn Ẹlẹ́gùṣì, gbogbo àwọn bàbá mi tó ń jẹ́ kábíyèsí tẹ́jọ wà ní Canada, wọ́n dìde ìrànlọ́wọ́ sí ẹ kó tó débi tó dé ìní Rashidi. Ó wá ní Ọ̀nìrìṣà ń fẹ́yàwó ẹ. Tóbìnrin bá tiẹ̀ wá tó ní gbogbo ilé ayé tá a bá tiẹ̀ wá róbìnrin mọ́ wá kan tìyàwó ẹ. Ó tó bá dúró ní ìpèbí dáadáa Rashidi, tó dúró ní ìpèbí tó kọ́ ẹ̀kọ́ ìpèbí dáadáa, wàá mọ̀ wípé ọba àkọ ògúdọ̀ gorí ìyàwó ọba ẹgbẹ́ láyé èèwọ̀ kò ní kíje. Tó bá kọ́ ẹ̀kọ́ ìpèbí ni o, wàá mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ó wá ní Ọ̀nìrìṣà fẹ́ pa ẹ́. Ǹjẹ́ Ọ̀nìrìṣà tiẹ̀ mọ̀ bóyá òun rìn? Ọ̀nìrìṣà ò mọ̀ bóyá òun rìn débi tá pa ẹ́. Ó dẹ̀ mọ̀ pé ẹni tá kúkú wí náà, ò bá kú ò bá kẹ̀kọ́ níro tó wá máa wò ẹ́ níran ni. Torí ó rí pé silence is the best answer for a fool like you. A máa wò ẹ́ níran ni, kò ní dá ẹ lóhùn náà. Wàá ti mọ̀ yẹn tẹ́lẹ̀, wàá ti mọ̀. So gbogbo ilé tó ṣẹ̀ bọ́ síta tó ṣẹ̀ wá ń sọ yẹn kò sí nínú ọ̀rọ̀ rárá, kò jọra wọn. Má jẹ́ kí n tàn yín Rashidi. Ó wá ní Ṣàngó bàbá ẹ̀. Ṣàngó kì í ṣe bàbá ẹ̀, Allah ni bàbá ẹ̀. Muhammadu ni bàbá ẹ̀. Àbó ti gbàgbé ni olónídọ̀tí ni Ṣàngó.
ó ní Ògún tó ń pààyàn kiri báyọ̀ wá ní Ògún òun pààyàn olóògùn òun ṣe àlùmọ̀pá lóòótọ́ ni Ògún tiwa kì í pààyàn Ògún tiwa máa ń mójú ẹni ibi síta ni Ṣàngó á mójú ẹni ibi síta Ọbàtálá á mójú ẹni ibi síta gbogbo àwọn irúnmọlẹ̀ tiwa wọ́n mójú ẹni ibi síta ni Rashidi. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ṣe é o Rashidi mo mọ̀ nǹkan tó ṣe é ṣebí torí ọdún ọlọ́jọ́ tó ń ṣe ni ọdún ọlọ́jọ́ tó ń ṣe ni orí adúrú iyì tí Ọ̀nìrìṣà gbà orí bí Ọ̀nìrìṣà ṣe gba yìí tó ara wa ta ẹ o wá bọ́ síta wá bẹ̀rẹ̀ sí ní sọ tọ́tọ̀tọ́tọ̀tọ̀ lẹ́nu bẹ́yàn tó ti mu gbóyò tó ti mu Colorado tó wá gbọ́ o kì í ṣọ̀nìrìṣà ló ní kán yọ ẹ́ o tó o bá mọ̀ lẹ́ni jẹ́ ká sọ fún ẹ jẹ́ kí n sọ fún ẹ àwọn tó sọ wípé wọ́n fẹ́ kán yọ ẹ́ kúrò kó ń dójú ti ìran Yorùbá àwọn ọmọ Yorùbá gidi tó wà ní diaspora àwọn ọmọ Yorùbá alálùbáríkà tán mọ rírì nǹkan tí wọ́n ní àwọn ọmọ Yorùbá tó ń jẹ́ èèyàn alálùbáríkà tó ń jẹ́ èèyàn gidi náà sọ wípé òun dójú tì wọ́n pé irú ẹ̀ ò yẹ lọ́ba Ọ̀ṣun pé kí Adeleke bá wọn yọ ẹ́ dànù bíi jìgá má mú àtàmọ̀ mọ́ Ọ̀nìrìṣà rárá nǹkan tó pọ̀ Ọ̀nìrìṣà ò jẹ́ bẹ́ẹ̀ ìwọ gan deep down ní ọkàn ẹ o mọ̀ pé nǹkan tó pe Ọ̀nìrìṣà o mọ̀ wípé Ọ̀nìrìṣà ò jẹ́ àwa ò dẹ̀ ní gba rádaràda yẹn láyè ìwọ ni kó lọ tú wàhálà iṣẹ́ Rashidi àti ibi tó ti bẹ̀rẹ̀ sí ní kọ ẹsẹ̀ bọ̀ àti ibi tó ti bẹ̀rẹ̀ sí ní dé adé fún obìnrin ló ti ń kọ ẹsẹ̀ bọ̀ nílẹ̀ Yorùbá gbogbo lady tó ro ẹjọ́ oríṣiríṣi ọ̀túnmọ̀ òsì mọ́ ìmá gbàgbé o kò kú o wà láyé kò sí bó ṣe lè bù ẹ́ kó wá máa parọ́ mọ́ àwọn olóore ẹ̀ kó dẹ̀ bù ẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ rí lady yẹn gan ní ìrẹni tó jẹ́ pé kò lè bù ẹ́ mọ́rọ́ gbogbo ìwà tó ń wù láàfin pátá ni lady yẹn ṣe fídíò táyé rí onísọkúsọ fúnra ẹ ní respect ká fún ẹ ní respect tó bá pọ́nra ilé àpọ́n ẹlé tó bá yí ara ẹ sí ayé ẹ sí tó bá ti sọ pé ò rẹ́dì láti pọ́nra ilé àní pọ́n ẹlé tó bá dẹ̀ sí lóò rẹ́dì láti yí ara ẹ sí àní yí ẹ sí no sense. ẹ jẹ́ ká mọ èrò àti òye titi yín láàyè comment ní ìsàlẹ̀ fídíò yìí a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ kí ni èrò àti òye tiyín báwo ni ọ̀rọ̀ kábíyèsí olúwo tìlú Ìwó yìí báwo ló ṣe jọ lójú yín ojú wo lẹ́yìn fi wò ó ẹ fi ṣọwọ́ sí wa kẹ́ ẹ sì má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa.